kẹ́ wọn àti bàbá wọn olórí ọlọ́run dákun jẹ́ ọpẹ́ wọ́n jẹ́ kára wọn àti kábíyèsí ó dàrú láéláé. Àmín. Gbogbo àwọn kábíyèsí ọlọ́run jẹ́ yàn kan ní ọdún kan máa ṣòro ikú láyé. Àmín. Ilé iṣẹ́ tá a wà nù ẹ̀yìn má jò ojó olè má jò ojá ń bẹ̀ aburú má jò ṣẹlẹ̀ ń bẹ̀ ọlọ́run ọlọ́run àyè tí kábíyèsí jẹ ọba lé lórí má jò dàrú láéláé. Àmín. Gbogbo ìlú Mòru Ìjẹ̀bú ọlọ́run dákun jọ̀ọ́ máa dáa fún wa jọ̀ọ́ máa dùn fún wa bàbá wa Awùjalẹ̀ má jẹ́ wọ́n kọ́ wọn orúgbòkò gómìnà ìpínlẹ̀ Ògùn má jẹ́ wọ́n kọ́ wọn orúgbòkò bàbá wa Odúnòwò wọn ní ká ṣàdúrà fún yín ọlọ́run wọn ní tẹ́ ń fẹ́ ọlọ́ba fún yín máa sáyẹn fún yín ọlọ́lá ilaha illallah. Ọwọ́ kútúbà mosque development wọ́n ní kẹ́mà ti lọ àwọn tó dúró yìí bàbá wọn wọ́n gbà fún àfáà púpọ̀ wọ́n gbà fún àfáà púpọ̀ kò tó ṣù méjì nìsín àwọn tó tẹ̀lé ẹlẹ́gbẹ̀ẹ́ wọ́n ń dádì àwọn bàbá kan náà ló bí wọn wọn mọ́ ọkọ mi fún mi lóyún ni wọ́n bá sá lọ sí òyìnbó wọ́n bẹ̀rẹ̀ nǹkan wọn nísìnyí sẹ́dá káàdì ẹ̀ sáwọn gàm ló dé bẹ́ẹ̀ ó tún bímọ wọ́n tún náwó ọ̀nà ọlọ́run dákun má jẹ́ parẹ́ o má dọ̀rọ̀ yín rú o má bà ti yín jẹ́ o bàbá wa Ọ̀túnba Odúnòwò gbogbo tẹ́ ń fẹ́ ọlọ́run bá wa fẹ́ fún yín. Àwọn ìyàwó alásàlátù wà ń bí náà àwọn ìyàwó alásàlátù wà ń bí ẹ má gbàgbé wọn ọlọ́run dákun má jẹ́ owó ṣubú má bà ti yín jẹ́ má dà ti yín rú má dà ti yín nù la ilaha illallah ọlá iná àtọ̀ ìnà bismillahirrahmanirrahim iná àtọ̀ ìnà kàlẹ́kọ̀ọ́sà fasalli li rabbika wanhar inna shani'aka huwal abtar. Àwọn alásàlátù bàbá